bàbá mi àpàpàlà ilẹ̀ bí ọ̀pọ̀ gírí ẹsẹ̀ à ń ṣètò yìí lọ lẹ́ẹ̀kan ló láǹfààní lórí bété mo sì fẹ́ láǹfààní kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní kùnkùndùn tí oníkálùkù fi ń pè mí wípé kí ló ṣẹlẹ̀ tàìṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àbúrò olóyè Pẹ̀nkẹlẹ àti àwọn ọmọ wọn èjìrẹ́ ará àsokùn ẹ̀dúnjọ bí ọmọ pẹlẹntẹ orí igi ọ̀bẹ́kìsì ìbẹ́kẹ́sẹ́ wọ́n wọlé aláfìsà àwọn sọ iye wọn do nígbà aṣọ búmi kí n bọ́ orí lẹ́yìn mi kí n padà lẹ́yìn táyé lolú ọbọ ọmọ kẹ́yìndé ọbọ ọmọ oríṣiríṣi ọmọ ní bẹ láyé èjìrẹ́ ló jọba láàrin gbogbo wọn pápápá làádógbò àṣírí kó mọ́ bá àbúni jẹ ohun tó ṣẹlẹ̀ ní pàtó láàrin ìṣẹ̀lẹ̀ yìí táwọn kan sọ pé olóyè Sunday Igboho mọ̀ sí àwọn kan ní olóyè Sunday Igboho mọ̀ sí ọlọ́pàá ló ṣiṣẹ́ ó wá rí ọ̀tẹ́ni èèpo òdù ọ̀yà tó bá wà àwọn tí wọ́n ń sọ náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénú ni àmọ́ gbogbo tá a bá fẹ́ ṣe lónìí tọ́lọ́run bá ti kúnni lọ́wọ́ yóò nù ú ṣe nítorí ọlọ́run ọba mi ni paríparí ọlá ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo alábẹ́ẹ̀nú àṣàṣì ajagun mọ́fìtìbọn ṣe gbogbo tẹ́lẹ̀dùmarè bá lọ́wọ́ sí yóò mọ lọ níkùnkùndùn ni. ẹ má jẹ́ àgbàgbé àwọn ọmọ tí wọ́n kọ́ yìí tó jẹ́ àbúrò former minister olóyè Pẹ̀nkẹlẹ àwọn èèyàn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni tá a mọ̀ sí Hussaini Rufai tweet and I quote, Sunday Igboho rescued and hand over the kidnappers to the police. Àwọn kan tún wá kọ pé Sunday Igboho has denied what Hussaini Rufai said. Ta ni ń parọ́? Ṣé Hussaini ní ń parọ́ ni? Àbí àwọn journalist tí wọ́n ní wọ́n deny? Àbúlóyè Sunday Igboho gan ní ń parọ́? Ta ni ń parọ́? Àbáwọn ọlọ́pàá ni wọ́n gbóríyìn fún olóyè Sunday Igboho. Orí ẹjẹ́ àlá pápápá làádóbò àṣírí kó mọ́ bá àbúni jẹ múdí á ti ń gbé kún lémú ó sàn jáde lébọ̀ tí ń gbẹ́ran lọ́jà lọ èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ ní ó pọjọ́ Monday lọ́jọ́ ajé wòlíì kan ò ní pọjọ́ Sunday lọ́jọ́ ìsinmi nítorí ọjọ́ ọṣẹ́ tiẹ̀ tó wó fi ń wọlé ni. Ó wá rí kí ló ṣẹlẹ̀ ní pàtó ṣólóyè Sunday Igboho mọ̀ sí ẹni tí wọ́n mú kí lorúkọ rẹ̀ níbo ni wọ́n ti mú àwọn wo ló mú àkókò wo ni wọ́n mú lọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ mò ń fi àkókò yìí sọ fún wa tẹ́ ẹ bá wo fọ́nrán I think the commissioner for police just went to the scene of the operation today wọ́n lọ ní ìrọ̀lẹ́ bí nǹkan bí after 5. Àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí àtàbújá ni wọ́n ti wá Moses ní olórí wọn and they are 12 in numbers. They came down from Abuja. Wọ́n ní kéèsì kan tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ lákòókò tí kéèsì yìí bọ́ sí wọ́n wá kí olóyè Sunday Igboho lólóyè Sunday Igboho wá ní lágbájá mò ń tẹ̀lé kankan àmọ́ tọ́lọ́run bá ní mo rí màá pè yín. Báwo lolóyè Sunday Igboho ṣe wá mọ̀ wípé lágbájá ni ó ṣiṣẹ́ yìí? Tá a bá gbàgbé wọ́n jí àwọn ọmọ yìí àti ìyá wọn gbé. Wọ́n jí àwọn ìyá àtàwọn ọmọ yìí gbé bíi ó ti ń lọ bí ọjọ́ 9 sí 10 lónìí. Nígbà tí wọ́n jí wọn gbé gbogbo aláríròyìn yìí ìròyìn pọn omi túkù sí ọkàn olóyè Sunday Igboho pé àkílẹ léyìí. Olóyè Sunday Igboho wá béèrè pé mo náà ti kó wọn gan wọ́n ní wọ́n kó wọn níbì kan nínú Ìbàdàn. Olóyè Sunday Igboho wá wò pé tá a bá wá ní bandit ní jiyàn gbé tá a bá ní bandit ní jiyàn gbé ṣó yẹ kó wá jẹ́ wípé láàrin ìgboro kò jújọ́ kejì ẹ̀ lọ ni wọ́n wá ṣe fídíò èèyàn kan bí tí wọ́n ti ń jí wọn gbé ó ṣe fídíò ló wá rí fídíò bí tí wọ́n ti ń jí wọn gbé wọ́n wá rí mọ́tò kan bẹ̀ bí Corolla
bọ́mbà rẹ̀ jẹ́ black. Olóyè Sunday Igboho wá wò pé mọ́tò yìí ọmọ ìgboro wo ló ní ló ń lorú mọ́tò yìí. Ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò fi gbogbo ọwọ́ jẹ̀dẹ̀ ẹran, gbogbo àwọn ọmọ ìgboro náà ni wọ́n máa ṣe kábíyèsí kábíyèsí. Olóyè Sunday Igboho ránwó níṣẹ́, ó sì bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ńgbà ta ló lo mọ́tò yìí, ta ló rò pé ń lorú mọ́tò yìí. Tó ní kálukú bá wà ní lágbájá ni aláyé iṣẹ́ rẹ ni tó ga ẹni iṣẹ́ rí ni. Títọ̀ wọn bá sọ wọn ní lágbájá ni lágbájá ni lágbájá ni. Nínú èèyàn bíi 10, èèyàn 8 sí 7 ti sọ pé lágbájá ni. Ìgbà tí wọ́n dárúkọ ẹni yìí wọ́n ní olóró ní jẹ́ olóró. Látijọ́ yìí lolóyè Sunday Igboho ti wò wípé ẹ̀jẹ̀ àṣìṣe káwó olóró yìí. Ìgbà tí wọ́n tú ìpínlẹ̀ olóró yìí wò kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú iṣẹ́ báyìí. Láwọn iṣẹ́ tó jọmọ́ báyìí tó yẹ pé bí wọ́n bá ṣe kéèsì ní fúlẹ́fúlẹ́ wọ́n tún jùlẹ̀. Lolóyè Sunday Igboho fi wò pé àwọn ọlọ́pàá tí wọ́n wá látàbújá yìí lájẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí ni wọ́n fi láǹfààní ni wọ́n pe IG àti Inspector General wípé àwọn lágbájá ni wọ́n ṣiṣẹ́ yìí kó mọ́ bàdí pé wọ́n fi ọwọ́ lé jọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tó di jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débi tí ọkùnrin olóró tí ojú kan ń dò tí toróhùn ni ring leader. Ìgbà tí ó di inú jẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè pín àwọn bọ́ìsì sí oríta kọ̀ọ̀kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́. Ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀. Tọ́ bá ti tó ní àlàyé àrí ní side challenge o, àlàyé àrí lágbájá side ìwòròdú o, wọ́n ń tèyí ẹ̀. Ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ní ìjẹrin wọn bá mu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kan tó sùn. Àmọ́ gbà tí wọ́n fi débẹ̀ ó ti dúbẹ̀ ìwòrò. Ìgbà tó wá di àyá àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára àwọn bọ́ìsì yìí ń pe nọ́mbà wọn. Èmi mú fóònù lọ́wọ́ báyìí mò ń wo fóònù pé kí leléyìí ń pè sí. Ìgbà tó yẹ ẹni tó ń pè wọ́n yẹn wá pe nọ́mbà tèmi gangan pé Wisdom mo ń pe nọ́mbà olúwa mi wọ́n gbé wọ́n gbé mo ní kí ló ṣẹlẹ̀. Ó ní wọ́n bẹ̀ mí iṣẹ́ kan ní iṣẹ́ ẹ̀dẹ́ important. Mo ti rí kinní yẹn ó ti rí kinní yẹn mo wá lágbájá àwọn náà wá gbé fóònù. Ẹsẹ̀kẹsẹ̀ lolóyè wá pé àwọn boys wípé ẹ lọ dúró bí báyìí yóò kọjá bí báyìí. Olóyè Sunday Igboho àtàwọn ikọ̀ ọmọ ogun wọn la lọ síbi tó fẹ́ gbà kọjá. Ó dàbí kí kinní kan lójú òpó kẹwàá dúróde lójú òpó pé bí báyìí náà ni ó gbà. Àwọn ni wọ́n wá mú olóró tẹ́ẹ̀rí tójú kan ń dò tí kan pàkànjẹ yìí. Wọ́n wá mú tán. Ìgbà wọ́n mú tán kó má bàa dàbí pé olóyè ó tún já iṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́ kó má bàa di wípé Yorùbá ní sọ ẹni àákìdẹni tí kíní tí Yorùbá bá ń sọ fún yàn pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yẹ̀ yín náà lẹ́sọ pé tiẹ̀ pọ̀ tá a ránṣẹ́. Kò juṣẹ́ tó lóye Sunday Igboho ṣe fún rẹ̀ lọ. Àmọ́ let's carry the police along. Wọ́n wá pe àwọn ọ́físà tó wá látàbújá tí wọ́n lé kéèsì kan wá yìí. Wọ́n wá pe Moses pé lágbájá yìí òun ló jí ọmọ Pẹ̀kẹ́lẹ́ àti àwọn àbúrò rẹ̀ gbé. Àwọn ọlọ́pàá yìí gan béèrè pé what evidence do you have? Olóyè ní ẹ má bí mi lẹ́jọ́, ẹ sán etí ẹ̀, ẹ tọ́ṣù ẹ̀ yóò jẹ́wọ́. Ẹ bi wípé ta ló ní mọ́tò yìí. To God be the glory. Kò làwọn lóògùn. Nígbà tí ó fi tó àárín ìṣẹ́jú 10 fúnra rẹ̀ ló kà. Ó sọ àwọn táwọn jọ ń bẹ̀ẹ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn bí nǹkan bí àràndẹ̀. Wọ́n ti mú olóró ní aago 6 ìrọ̀lẹ́. Around 6 o'clock in the evening. Tí gbogbo ilé ẹ̀ṣẹ̀ ń rí lálẹ́ yẹn
around 6 o'clock in the evening. And he confessed within 20 minutes. When he confessed, the news was not broadcast yet. Not until the children, the twins were rescued and their mother. Ìgbà tó lóyè mú olóró tán ló fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n wá jọ lọ sínú igbó ibi tó gbé wọn pamọ́ sí. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyí. Nítorí ọlọ́pàá àwọn náà gbéṣẹ́ wọn lárugẹ àmọ́ lábẹ́ pàtàkì, let's acknowledge those who support you in terms of security. Don't let us look them as if they are ephemeral. They did not add any value to the security in the process or the crime scenes. So, after the captured, ló fi jẹ́ pé àwọn fọ́tò àti fídíò tí mo post yẹn ẹ ti rí wípé torí gbà tí mo post news bí nǹkan bí aago 8 àbí 7 àná àwọn èèyàn ní fake news kó tó wá di pé ojú gbogbo yín wá rí kí n tó wá fi fídíò sí ní later wà ní after 12 tí mo rí pé wọ́n ti kó wọn délé bàbá wọn. Àárọ̀ yìí àwọn wo ló wà níṣẹ́ yìí ló fi jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ta la fẹ́ fi mú hàn táwọn ní jẹ̀bù wálé. Ọmọ ìyá ń para wọn nítorí owó. Ọmọ bàbá ń ṣera wọn léṣe nítorí àpèkánukù. Àmọ́ mi ò tí ní láǹfààní láti nà ń bẹ̀. Àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Mo fi sí suspense ẹ máa tẹ̀lé kéèsì yìí lọ. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ olóyè Ìpẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n pé olóyè wọ́n dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Commissioner of Police nípínlẹ̀ Ọ̀yọ́. A sì dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni Rufai. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá FB kìíní kan ni wọ́n láti Àbújá. A dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjà. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù omi tí wọ́n ń dúró gẹ́gẹ́ bí ọmọ ogun tẹ̀lé olóyè Sunday Igboho tí mi ò lè máa dárúkọ for security purpose. Pàtàkì jùlọ irú ẹkùn tí ò tí ì dé pátákò tí ń tẹ̀sí lẹ́nu kankankan ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyàn ní jìnnìjìnnì. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́bì kan lùkan ọ̀kun mọ́ lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dú ọlọ́tẹ̀. Àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ṣèṣe níbi tí wọ́n ti ń lé mọ́tò lọ lóòótọ́ tí mọ́tò tẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. A rí wọn, Ọlọ́run ó fún wọn ní àlàáfíà. Nínú operation yìí, èèyàn méjì jọlọ́run nípè nínú àwọn olóró tí wọ́n jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n mi ò fẹ́ láǹfààní láti sọ jù báyìí lọ nítorí ètò ìwádìí sì ń tẹ̀síwájú. Àmọ́ nǹkan tó jẹ́ kí n láǹfààní láti wá yànnàná ni pé ṣé Sunday Igboho mọ̀ sí? Sunday Igboho is the main tracker. Because police did not know the actual where to start their works. It was only a Sunday Igboho who thinks and distributed the video to his boys around to monitor who owns this car. So he tried to mobilize boys from one junction to junction. Monitor this person for me. That was how he was captured. And after being captured, it was handed over
to the police for them to carry on the remaining investigation. Nítorí tá bá ṣe bẹ́ẹ̀, Nàìjíríà ibi tí wọ́n ti ń gbẹ́bi fáláre tí wọ́n ti ń gbáre fẹ́lẹ́bi, ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́. Bó bá ṣe pé olóyè Sunday Igboho nìkan ló lọ síbi tí wọ́n ti lọ kó wọn, ayé ò ní bóyá òun ló ní kí wọ́n jí wọn kó, wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn fáwọn tí wọ́n bá ń bẹ̀ ni. Yorùbá ẹ̀yin náà kọ́ òun ẹ lè ní bó ló ṣe mọ̀ ó fẹ́ fi gbókùn ní òun náà ló plant wọn síbẹ̀, ó ti ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ, la fi fà á láwọn agbófinró wípé ẹ ṣe é. Kò sí ọlọ́pàá ọ̀hún kí wọ́n jọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n ṣe, àwọn ọlọ́pàá yìí they came down from Abuja. Ọ̀yọ́ State commissioner that was being asked questions knew nothing about it. It was later on, nítorí wọn ní wá ṣiṣẹ́ ní state kan kí wọ́n mọ́ assign wípé a ṣiṣẹ́ báyìí a fẹ́ lọ report to 5G ló jẹ́ kí commissioner gbọ́ sí pé ẹni tó dẹ̀ ní kéèsì yìí is a big person and a well personalities. So fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí this kid na bí wọ́n sori Rufai Oseni Rufai knew the genuine thing. Gbogbo àwọn tó ń pé Igboho has denied, let them bring their voice or where they contact him or their chat. Wọ́n kàn try láti gbé credit kúò fẹ́ni tó yẹ kí wọ́n fún credit ni, àmọ́ àwọn ò ṣe nítorí kéèyàn lè yìn wá. Tọ́lọ́run bá ti lóhun òkú ò lẹ́yìn wa, kí lọ èèyàn tún bínú sí. Nǹkan tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run dé kó bàjẹ́ fún yín. Gbogbo yín náà tí ẹ ṣe wàhálà ọjọ́ láyé ní ìbàjẹ́. Àwọn ọmọ náà tí à ń sáré kiri ọlọ́jọ́ ká ní àwọn ọmọ rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó fa ìbànújẹ́ tó pọ̀ gan. Ẹ̀sọ́ àìfẹ́ mi ọ state mi nílé ọmọ Ọ̀yọ́ state nílé ọmọ òkú ìdẹ́ni mi. Ó tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó bà mí lọ́wọ́ náà. Ẹ rí i pé mo ṣe fídíò kan ní nǹkan wáyà bíjọ́ mélòó kan torí mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn politics ni. Ó dẹ̀ ń dùn mí lọ́kàn pé wáyà táwọn olóṣèlú wọn fi wá play game, wọ́n fi wá play politics ni. Lọ́dún ìgbà táwọn kan bá pàtàkì àdáná ń ṣe protest kan tó já àwọn olóṣèlú náà sáyẹn lè ilé ìgbà ń wá ohun tó ń jẹ ọ̀rọ̀ tó ló ń ṣe human right tó ń politician ní ọ̀rẹ́ tó wá ló ń ṣe human right ọ̀rọ̀ ìdàrú nìyẹn. Kí ni assurance pé tí ọ̀gá bá dépò yẹn ò ní wọ́ọ̀sì ìjà wọn tó ń gbà wọ́n. Ẹ̀rí pé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù pé wáyé tá a kàn lè mo bẹ̀rẹ̀ kí ní ẹni gbàdà pa mi báyìí ọmọ òkè ìgbìlẹ̀ ọmọ Ọ̀yọ́ state ní mi olóṣèlú ní mi tó mọ̀ ń tẹ̀lé wọn dáadáa. Ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bọ́mọ kàn jókòó nílé àwọn yẹn kàn ló wá wọ̀ wá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn gbé ní Bàràpá bí wọ́n pààyàn wọ́n ṣe báyìí pé kódà wọ́n ti pa ọ̀dà bàtà yìí lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan wáyé ok ẹ jẹ́ kí n try kí n lọ́bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ́bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu ní o pé kódà ọmọ nǹkan ọlọ́pàá pé àwọn ọlọ́pàá ló ti padà nù mẹ́rin tí ó sì ń kẹ̀kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ wọn lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọ mọ̀ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ òun gbà ó ló ń gbó lọ fúnra òun ló tó gbọ́ ọmọ yẹn wá ẹ wá sẹ̀ nǹkan kan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá tí ń dẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò ń bì kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè mí take my
ẹ̀sùn gbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ̀kú mo lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé wọ́n tẹ̀ ń sè kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin ni ó wà lórí ètò ìkẹ́kẹ́ ìyẹn pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn torí wọ́n pọ̀ mẹ́rin ẹ̀ àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mi gbàgbọ́ ẹ̀ mọ́ gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúngbà wọ́n sọ fẹ́ ló lédè wọn sí kí wọ́n yẹn pé olóhùn sí kí flag gbogbo south west pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni àwọn tó pè kí wọ́n fi yìnbọn sí ìwọ̀n ti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fi lọ́jọ́ méjì kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ìgbà tí ẹni tí wọ́n sọ pé kì í wọṣọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lẹ́ ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀gbọ́n sí mi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fàn ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà ń bẹ́ńgbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ mọ̀ ẹmọ bọ́lé kò sí mi ò sí kankan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa wá ká àwọn òwúrẹ́ kákan káwọ́ gbéra kò make sense táàdẹ̀ rá àwọn ọmọ kan tó lè tákù wọn fún tó máa ń ṣe lílé àdókò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dá mi padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún ọmọ ẹgbẹ́ no èso òdòdó òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mọ́ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there dáhùn ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ rí i pé mo ti rí minister of defence yẹn àsọ̀rọ̀ pé kàn fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣe sìgìdì wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá ń bẹ̀ yẹn o tí wọn jẹ́jẹ́ ní kankan gbé wọn ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹsẹ̀ kó yìí. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká wà lọ bẹ̀ ẹ fi mi láyé kí mi lọ bẹ̀ wọ́n nílò ìgbà tó yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn ọmọ tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n okay now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ilẹ̀ máa múra torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ẹ̀yin ilẹ̀ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń sin yẹn géèmù ni géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ọ̀ka terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kàn kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀
ìbọn lẹ́yìn dẹ̀ gbé lọ́wọ́ tẹ́ ń bẹ̀rù àwọn àdẹ̀ máa bá yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò rán ní sí mi wáyé tí ò fà ìgbà mi kí n wọlé gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government ti gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government ti gbà mí láyè state government ń sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ̀ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan kẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn ọ̀pọ̀ gbogbo alamọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn ìgboro tí mo nẹ́rẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́nsì òkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ́n táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada nàbẹ́ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ wọgbó tí wọ́n kájọ já kí gbó wa free kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ̀rẹ́ mọ̀ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ̀ sí pìpìpì gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ yóò jìnnà ẹwọ́ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ ọ̀fọ̀dún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 9 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ sódà ó sì lọ́dún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Igbo ló mọ̀ Buhari lò 8 years kò wúlò so now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kémi support yẹ kí n máa ń tákù Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè bá yín sí yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kàlá káyìí mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè bá yín tákù ẹ gbogbo géèmù rọtẹ ń gbá tẹ kẹfẹ mọ fún àwọn èmi àwọn ọlọmọ sọ pé ọpọlọ yín ti dàrú àdèmọ dárúkọ wọn láìpẹ́ ṣe tí wọn stand sọ Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sẹ́yìn jẹta tí wọn làwọn kẹfẹ kó náà jẹ fún mọ dàlú tẹtàrí block wọn fẹ́ for what because wọn bò kọ yín jẹ wọn fẹ́ kó wọn yín mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn o wọ́n kàn fa àwọn ọmọlọ́wọ́ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ò bá tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàrú wọn kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wà pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọ́n pé ká lé Tinubu lọ ká fọpá sàdàrú ká lè kó àlẹ́yọ̀dá ká support wọ́n fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọ́lọ́ níjọ́ bàjẹ́ fún yín ojú ọ̀dẹ̀ ní tì ẹ̀ ní ṣìṣe láéláé gbogbo ẹlẹ́dì president ẹlẹ́dì gọ́fúnà lórílẹ̀‐èdè wa táwọn tó fẹ́ sẹ́rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùndẹ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́
orílẹ̀-èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ agbára Ọlọ́run ní jẹ́ ká kú ẹni bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ̀n yẹn dìde pé kí la wá jẹ president gba jẹ sọ́ẹ̀nì ẹ̀ union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa spark lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kọ́nà àwọn yàrá gbọ́ ju tí ruwa ẹ̀ bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe tàlẹ́ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family tẹ́ bá ti lọ tẹ́ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn akílẹ̀ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń pèsè lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àmọ́ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sónú gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún pé tó jáde yunifásitì mo parí pólì bí mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun ṣe to understand security for tí federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí tẹ́ẹ̀fìlẹ̀ because ohun tẹ́ ń bí lè fìdí pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹ kó secure state ẹ̀ exactly ẹlẹ́yìn ní number 1 state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru tẹ́sì lè sọ pé kán fi wálẹ̀ okay now kí ló dé tẹ́ owó security for tẹ́yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irúfẹ́ mo wá nugbó láti secure yẹn ẹ̀yin gọ́vnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS lóun ti ń fẹ́ ìjẹ́kùn lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yà pò tẹ́bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ìjọba bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan lè ní wọn state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́tì wọn sáà nǹkan tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for tí federal government ń kó fún yín tẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹn bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún yín fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security for kankan o kẹ sọ káwọn á bí federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yin lẹ̀ ń fún wọn ó kẹta ní ká bí Ọlọ́run ìjọba àjẹ fún gbogbo yín ojú òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́ wà ń bẹ̀ ọ̀pẹ́lẹ̀ nǹkan yìí tẹ́ ní ọba débẹ̀ ẹ̀ ti di ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ọwọ́ ní gbọ́fúnra rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ wo ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà dó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòun dó yìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́mi ni
kò dúró de president ó lóun ní àti ó ní because òun gba security vote òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun normal bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà ìwòlárí tó fún sí ó gbèrò ọwá ẹ̀ àwọn náà tí wá sọ di business wọ́n àmọ́ wọ́n jiyàn gbé ń lo àwọn wọ́n mọ̀ lọ gbówó ńláńláńlá wá àwọn ní di kíníkẹ jet àwọn ní lórí irọ́